A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ Apínnáká Transmission Company of Nigeria (TCN) ti sẹ́ ẹ̀sùn wípé òkùnkùn bírímù yóò wà jákèjádò orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ àjọ TCN tí wọ́n pe àkọlé rẹ̀ ní "Ìròyìn irọ́ lórí òkùnkùn bírímù" False Publication by Daily Post on National Blackout, tí alámòjútó àjọ TCN buwọ́wọ́ lù. Níbẹ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀rọ amúnáwá wà ní digbí tí ó sì ń píná káàkiri ẹ̀ka jákèjádò orílẹ̀-èdè. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé àwọn fẹ́ fi àsìkò yìí sọ fún ará ìlú wípé irọ́ ni ìròyìn tí wọ́n ń gbé pòyì ẹnu, kí ará ìlú má fi ọkàn sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ní ìtẹ̀síwájú ìrìnàjò ààrẹ Bọ́lá Tinubu sí ilẹ̀ Lárúbáwá ni ààrẹ ṣe gùnlé ìdúnàádúrà oní ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù dọ́là fún àgbékalẹ̀ ilé-iṣẹ́ láti ọ̀dọ̀ àjọ Islamic Development Bank (IDB). Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Àjùrìngélálè ni ó ti sọ wípé ìgbésẹ̀ yìí wáyé látàrí àsọyépọ̀ láàrin ààrẹ Tinubu àti igbákejì ààrẹ IDB, Dókítà Mansour Mota, lẹ́yìn tí ààrẹ padà dé láti Ìrìn Ìrọ̀lẹ́. Àtẹ̀jáde náà kà wípé orílẹ̀-èdè jẹ́ ìtọ́nà fún ìrètí tí yóò tàn mọ́lẹ̀ sí ilẹ̀ Áfíríkà. Níwọ̀nba ìgbà tí ìmọ́lẹ̀ bá sì ti wà ní Áfíríkà, àgbáyé yóò rọrùn fún gbogbo mùtúmùwà. Ó ní àwọn ti pinnu láti ṣe ìdásílẹ̀ ọjọ́ ọ̀la rere fún àwọn ọ̀dọ́ tí wọ́n ní ẹ̀bùn. Ìdásílẹ̀ ilé-iṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà yóò jẹ́ ọ̀kan lára ìgbésẹ̀ tí ó ní èrè jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé ìjọba rẹ̀ jogún gbèsè àti bùkátà lọ́wọ́ aṣíwájú rẹ̀ bí ó ti ń kérora wípé orílẹ̀-èdè ní ìṣòro gbèsè ní ẹ̀ka ohun amáyédẹrùn, ohun àmúṣagbára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ààrẹ tí ó sọ wípé ìjọba òun kò ní ṣe àwáwí fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba rẹ̀ rí ogún jẹ. Ààrẹ sọ èyí ní ọjọ́ Ajé ní ìlú Mecca, orílẹ̀-èdè Saudi Arabia, nígbà tí ó ń ṣe ìdúnàádúrà owó pẹ̀lú Islamic Development Bank láti fi ṣe ìdásílẹ̀ iṣẹ́ àkànṣe ohun amáyédẹrùn ní ìpele ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àwọn mẹ́ta kan tí wọ́n jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé ti ṣàlàyé ohun tí ojú wọn rí. Àwọn wọ̀nyí jẹ́ ọkùnrin méjì, obìnrin kan. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, obìnrin àárín wọn tí ó pe orúkọ ara rẹ̀ ní Blessing sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé láàrin aago 3 ọ̀sán ní Ọjọ́bọ̀ tí ó kọjá. Ó ní àwọn ajínigbé dá ọkọ̀ yìí dúró ní gẹ́lẹ́ tí àwọn kọjá ibi tí àwọn ológun dúró sí. Wọ́n rò wípé ológun ni wọ́n nítorí wọ́n wọ aṣọ ológun pẹ̀lú ìbọn lọ́wọ́. Ó ní wọ́n yìnbọn sókè bí wọ́n ṣe dá àwọn kan dúró sínú igbó. Blessing ní àwọn wọ̀nyí tó 15 níye, ṣùgbọ́n òun ríbi sá mọ́ wọn lọ́wọ́ kí òun tó rí igbó kan sùn sí mọ́jú. Òwúrọ̀ ọjọ́ kejì ni ó tó rí ojúnà já sí kí ó tó wá ọkọ̀ wọ̀ padà sí Makurdi láti Òtùpó lójúnà Àbújá. Ó ní àwọn ajínigbé yìí ń sọ èdè Gẹ̀ẹ́sì, èdè abínibí wọn àti èdè Haúsá, bẹ́ẹ̀ ni wọn kò bo ojú. Ẹnì kejì tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé síwájú àkókò yìí àwọn kan rò wípé àgbélẹ̀rọ ni ọ̀rọ̀ àwọn ajínigbé láti ọ̀dọ̀ gómìnà àná Samuel Ortom. Ó ní gómìnà yìí jẹ́ ẹni àwòkọ́ṣe fún òun nítorí ó gbìyànjú láti dènà iṣẹ́ àwọn ajínigbé. Ó sì yẹ kí gómìnà tí ó wà lórí ipò báyìí tẹ̀síwájú níbi tí ó bá dé. Ó ní kò sí ẹni tí ó ní ààbò. Àwọn ẹ̀ṣọ́ aláàbò gbúròó ìbọn ṣùgbọ́n wọn ò lè súnmọ́ wọn. Ó ní òun rí àwọn 5 nínú wọn tí wọ́n yìnbọn tí wọ́n sì ń pariwo wípé bí ẹ bá yẹsẹ̀ ikú pa yín. Bákan náà ni Raymond Lubem Mbakwe, ẹnì kẹta tí ó jàjàbọ́ lọ́wọ́ ajínigbé náà ṣàlàyé wípé ní Ọjọ́bọ̀ tí òun padà bọ̀ lẹ́yìn tí òun bá wọn kópa nínú ìpàtẹ ọjà àwọn ará ilẹ̀ China tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ó ní ìrìnàjò òfurufú ni òun máa ń rìn, ṣùgbọ́n nítorí owó rẹ̀ ni ó jẹ́ kí òun gba ojú pópó. Bí wọ́n ṣe dé Taraku ní dẹ́rẹ́bà ọkọ̀ darí wọn sínú ọkọ̀ ti iléeṣẹ́ Benue Links.
ó ní òun kò mọ ojúnà yìí dáadáa ṣùgbọ́n àwọn kan nínú èrò ọkọ̀ ní ojúnà ọ̀hún kò dára, kò tó pọ̀ níbẹ̀. Ojúnà náà sì dá rọ́rọ́ ṣùgbọ́n dẹ́rẹ́bà yarí wípé ọ̀nà àbújá ni. Ó ní kété tí àwọn kọjá lára ibùdó àwọn ológun ni àwọn rí ìpéjọpọ̀ àwọn kan pẹ̀lú tọ́ọ̀ṣì lọ́wọ́. Ó ní àwọn wọ̀nyí ń pariwo bí wọ́n ṣe ń fọ́ gíláàsì ọkọ̀, bí wọn kò bá bọ́ọ̀lẹ̀ àwọn á dáná yá wọn lára. Lójú ẹsẹ̀ ni àwọn èrò pariwo mọ́ dẹ́rẹ́bà kó ṣílẹ̀kùn ọkọ̀. Ọ̀gbẹ́ni yìí ní òun lẹni àkọ́kọ́ lórí ìlà ẹni méjìdínlógún pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjì lọ́wọ́ àti power bank. Lójú ẹsẹ̀ ni òun pinnu láti sá mọ́ wọn lọ́wọ́. Bí wọ́n bá yìnbọn fún òun láti ẹ̀yìn, àwọn ẹbí òun á rí òkú láti sin. Lọ́gán ni ó ki eré mọ́lẹ̀ pẹ̀lú àwọn mẹ́rin mìíràn tí oníkálukú fọ́nká sígbó. Ó ní àwọn ajínigbé wọ̀nyí kò tiẹ̀ bìkítà àti sáré lé wọn mú, níṣe ni wọ́n gbájúmọ́ àwọn yòókù lórí ìlà. Nínú igbó ni ó ti ṣe alábàápàdé àwọn ológun tí wọ́n ń wá ibi tí ọkọ̀ Benue Link sí wà. Lẹ́yìn èyí ni ó ṣàlàyé ara rẹ̀ fún àwọn ológun bí ó ti rọ̀ wọ́n kí wọ́n gbìyànjú àti ṣe àgbàkalẹ̀ àwọn yòókù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ìpínlẹ̀ Kogi ti fi orí àṣeyọrí rẹ̀ níbi ìdìbò ọjọ́ àbámẹ́ta sọ orí àwọn èèyàn rere ìpínlẹ̀ Kogi bí wọ́n ṣe gbé ẹlẹ́yàmẹ̀yà sẹ́gbẹ̀ẹ́ kan fún ìdàgbàsókè ìpínlẹ̀. Wọ́n wá dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo ará ìlú bí wọ́n ṣe túyáyá túyàyà jáde wá dìbò fún Usman Ododo. Bákan náà ni ẹgbẹ́ APC gbóríyìn fún gbogbo ọmọ ẹgbẹ́ ní ìpínlẹ̀ Kogi tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n kó àwọn jàǹdùkú láti wá dènà de àwọn tí ó fẹ́ dìbò. Bákan náà ni wọ́n sẹ́ àhesọ wípé wọ́n fi ìbò ẹyọ kan ka 100 fún àwọn tí wọ́n ṣe ìkọlù sí. Adarí ìròyìn fún ìpolongo ìbò ìpínlẹ̀ Kogi, Kingsley Fanwo, nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé ìdúpẹ́ tí ó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Lọ́kọ́jà lónìí, sọ wípé àṣeyọrí APC ti túbọ̀ mú agbára bá ìbáṣepọ̀ láàrin ẹgbẹ́ àti ará ìpínlẹ̀ Kogi. Ó ní èyí tí wá mú àti ṣiṣẹ́ sìnlú lékenkà sí i pẹ̀lú pípèsè ilé-ìwé, ilé-ìwòsàn, ojúnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ìjọba yìí ti ń ṣe tẹ́lẹ̀ láti bí ọdún 7 àti oṣù 9 sẹ́yìn. Fanwo fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n yìnbọn pa ọmọ ẹgbẹ́ wọn ní Ayingba nítorí ó dúró lórí èròǹgbà ẹgbẹ́ APC yàtọ̀ sí àwọn kan tí wọn kò mọ̀ ju ká máa ṣe àgbélẹ̀rọ irọ́ lọ láì ní ẹ̀rí fi gbè é lẹ́sẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Thisday tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti bá ẹbí olóògbé ajagunfẹ̀yìntì òṣèré orí ìtàgé Usman Baba Pàtẹ́gì tí gbogbo ènìyàn mọ̀ sí Samanja dárò. Samanja ni ó di olóògbé lẹ́ni ọdún 84 (84 years). Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Ajuwengedala ni ààrẹ ti ṣe àpèjúwe ikú ìlúmọ̀ọ́ká yìí gẹ́gẹ́ bí èyí tó dunni jọjọ. Ó ní ó lọ́wọ́ nínú ìdàgbàsókè orílẹ̀-èdè ní oríṣiríṣi ọ̀nà nígbà ayé rẹ̀. Eré amóhùnmáwòrán rẹ̀ tí wọ́n ń pè ní Samanja jẹ́ eré ìdárayá fún gbogbo mùtúmùwà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún bí ó ti kọ́ àwọn ọmọdé ní àṣà àti ìbọ̀wọ̀ fún àgbà. Ó jẹ́ àgbà ọ̀jẹ̀ tí ó fi ipa rere sílẹ̀. Ààrẹ wá gba ẹbí Pàtẹ́gì, ará ìlú, ìjọba ìpínlẹ̀ Niger àti Kwara, ìgbìmọ̀ Pàtẹ́gì àti ẹgbẹ́ òṣèré ilẹ̀ Nàìjíríà nímọ̀ràn láti rẹra wọn pẹ̀lú ipa rere tí olóògbé yìí fi sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.